èyí yẹ ọ́ o ọlọ́run ló bá ọ ṣe ọmọ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ọ́ o ọlọ́run ló gbà fún ọ ọmọ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ọ́ o ọlọ́run ló bá ọ ṣe ọmọ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ọ́ o ọlọ́run ló gbà fún ọ. ọmọ wọn nílé Akínwùmí máa dá gọjọgọjọ ọdún ẹ lóde orí ló bá ọ ṣe o Akọ́rẹdé o ṣínà ayọ̀ mi ò ní fẹ́ yìí ṣàṣemọ́ ayẹ̀ ọ̀kalẹ̀ ọmọ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ọ́ o ọlọ́run ló bá ọ ṣe ọmọ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ọ́ o ọlọ́run ló gbà fún ọ. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹjí alẹ́ o Gbajúmọ Akéwì o mo dé wàràwàrà bí ẹjí yálẹ̀ ta mo kàn sára sọlọ́run tó ń gbé níbi gíga èmi wá yíyọ́ o nínú ayé Usman Akọ́rẹdé ṣìnà ayọ̀ mi ọmọ Abdulgafaru tó ń ṣọjọ́ ìbí lónìí o Àyìnlá o ọmọ ọlọ́jọ́ bí Afúnláyíjú mi ò oníkúrírẹ wèrèwé o ọmọ kan ṣoṣo bí ẹgbàágbèje ọdọọdún ló mọ̀ wá o òní ní ṣọjọ́ ìbí rẹ̀ gbéra nílẹ̀ kò dìde ọlọ́kọ̀ọ́rẹ́ tó wà wálé ayé ó pé Gbajúmọ Akéwì o dákun wá bá mi forí ewì kárí dunnú tèmi tó ń ṣọjọ́ ìbí lónìí o ó ní Usman tó orí yẹn ó lọ́kọ bí mi ni o ó lọ́kọ ṣe igi mi ni o ó nífẹ̀ẹ́ ayé mi ni o ó láyé lójú mi ni o ó pé kàkà kí n fowó rẹ̀ ṣọmọ ayé àfihàn Akọ́rẹdé mi nílé ìwé torí pé ọjọ́ ọ̀la mi ni kò wá síbẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní tanná wò bòjì ọmọ láṣẹ ọlọ́run ọba Àyìnlá o bẹ́tì rẹ bá jẹ́ Gbajúmọ Akéwì lèmi jẹ́ o òní ni ó bá délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan àtọ́nílé àtàlejò ẹjẹ́ kẹrù ó di Ṣakí ibẹ̀ lè tó kàn mo kí ọ ọmọ arógun yọ̀ mo kí ọ ọmọ arógun fòwò ṣe ìwọ lọmọ wo ògùn ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ làgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ẹni ò bá lè jà kó má ṣe báwọn dáṣà ń gbé Ṣakí torí tó bá dọjọ́ eré àsáré pológun tó bá dọjọ́ ìjà ńkọ́ àsáré sàṣàbàrí tọrọ ológun òkèrè bẹ́ẹ̀ làṣàbàrí òkọjà ìrè ló ń bọ̀ ọmọ kọ́ dání èmi náà ò ní mú ṣubọ̀ lágbẹ̀dẹ ọmọ bí ò sí onírè àlọ́kọ́ ọmọ bí ò sí onírè àjẹ̀nà ọmọ igbó sùúrù ará àṣàbàrí ọmọ igbó sùúrù ológun ọmọ bó finá wà ló ṣeun ọmọ bó finá wà ló ṣeun ọmọ fíná ń bẹ lágbẹ̀dẹ ọmọ fíná bá lágbẹ̀dẹ ò bá wá finá tọlọ́kọ́tàládà wọn á máa sọ lọ́nà oko wọn lálágbẹ̀dẹ ti jẹrin àwọn tí wọ́n sì mọ̀ pé yín alágbẹ̀dẹ ò rọrin àjèjì kì í bá yín rà sábàrí tẹrú tọmọ ní bá yín rẹ lóògùn. Happy birthday to you o. Happy birthday to you. mo lọ ti sọdún èyí o ọdún ayọ̀ ló mọ̀ ṣe òní ní sọjọ́ ìbí rẹ̀ kórìjọ gbọ́ kórìjọ òótọ́ aṣọ́dúnmọ́dún àwọn aṣọ́dúnmọ́dún o aṣoṣùmọ́ṣù àwọn aṣoṣùmọ́ṣù ojúmọ́ ní mọ́kámọ́ṣẹ́ rámọ́bì lórí àtẹ ojoojúmọ́ làá máa rí ọláṣẹ ọlọ́run ọba Àdìgún Junior mo láṣíwájú ló mọ jẹ́ ní gbogbo ibi tó bá dé nílé ayé o ojú òní tì ọ́ òní kàbùkù ìwọ òní bá wọn ṣàkóbàtà fẹ́ gbẹ́ rárá òní dèrò ẹ̀yìn nígbà kọ̀ọ̀kan aṣọ kì í tẹ́ níbi tó ti ń ṣègbéyàwó nílé ayé o òní tí òní tẹ́ o sì ní fìyà lògbà ọmọ aráyé òní pa kádàrá rẹ̀ dà nígbà kọ̀ọ̀kan ó yàn ó yanjú o àti débi gíga rẹ̀ ìrọ̀rùn ló máa jẹ́ gbogbo ibi tọkàn rẹ̀ fẹ́ dé láyé ládàáni wáyé jẹ́ kó ṣeé
ṣe pẹ̀lú ìrọ̀rùn. I wish you long life and prosperity láṣẹ ọlọ́run ọba. Ìgbà ọdún kan o. Oníjà ṣe